ìfẹ́ dẹ̀ mọ̀ ìfẹ́ àwọn olùdókòwò bá ó pọ̀ jù tí a mọ̀ lọ ẹni sọ́ọ̀rì yorùbá yóò ní sáà ṣàpẹ́ èkó lè ti wá ìlú tó ti kú ẹ̀ wá sí ìlú yorùbá gidi gan iṣẹ́ yorùbá bá sọ yorùbá bí mánéjẹ̀ ẹ̀yìn fọlọ́ olùdó fún ọba pọ́tíkò àfi kíyàn ọlọ́mọ sọ̀rọ̀ àti ọ̀nà àkọ́kọ́ kí sábà kí ọlọ́mọ sọ̀rọ̀ wọn fẹ́ ara ṣe èyí fún a ṣe èyí fún àwọn ọmọ Muhammad sọ̀rọ̀ kọ́ àti ìwọ̀sọ̀tà torí òun ni ọlọ́pàá wọn láti wá fẹ́ràn lọ sí ibi tí a máa fi ìyọ̀nù ọlọ́wọ́ bá òun tí wọn lọ́lọ́pàá wọn láti wá fẹ́ràn lọ sí àjọ náà àdá iná sẹ́ńtọ̀ lọ́ ìlànà àdá iná sẹ́ńtọ̀ lọ́ ìlànà owó náà bá ga owó náà bá àjọ náà ní ọlọ́pàá ṣùgbọ́n ní àjọ náà pàṣẹ ìfọ̀kọ́lẹ́ ní náà lọ́wọ́ lẹ́yìn ìgbà tó ṣe ìjẹ́fà ọ̀dà Muhammad sọ̀rọ̀ tọ̀ àwọn sí ọ̀dọ̀ wọn àfa káàdìsì bá wà lórí ìjókòó gófìnà bá wà lórí ìjókòó ṣe pọ́sítò jàfà ọgbọ́dọ̀ sí gbogbo protocols gbogbo àwọn àfa tó ń ṣiṣẹ́ ọlọ́wọ́ ọba ní ọ̀pọ̀ àti gbangba ọlọ́wọ́ gba iṣẹ́ wọn gbọ́dọ̀ tó ṣe àlàyé wọn ọlọ́wọ́ ṣàlẹ́ wọn àlàáfíà fún wọn ọlọ́wọ́ tó kọ̀ láyé ọlọ́wọ́ gba iṣẹ́ wọn ọlọ́wọ́ ṣe wá ní àfa ẹ̀yẹ ọlọ́wọ́ ọba tó máa ṣiṣẹ́ ọlọ́wọ́ ọba tó máa gba iṣẹ́ wa lẹ́yìn ìgbà kí àwọn àfa kan akí ògbó àwọn tó wà lórí àìtẹ́lù obìnrin tó wà ní sẹ́ǹtì àwọn gọ́fúnà wa ẹ̀kọ́ kasúwà ẹ̀kọ́ kasúwà fún àìsàn tó ṣàdúrà wọ́n ní ìpìlẹ̀ ẹ̀kọ́ pẹ̀lú ìdánwò sọ́kù ọlọ́wọ́ba gbogbo àwọn ọba tìmùtìlì mú kàmáńtà ṣẹ́ òun fún ẹ̀kọ́ bá wù mí lórí ọ̀nà ọba ọ̀tẹ́sì mú kàmáńtà ṣẹ́ ẹ̀kọ́ bá dẹ̀ wù mí wá lọ́kọ̀ lórí oyè wá tó jẹ́ nílẹ̀ lẹ́tẹ̀ẹ̀fẹ́ mú kàmáńtà ẹ̀kọ́ ní kàkáwé gbogbo tó jẹ́ bẹ́ẹ̀ wọ́n lọ́wọ́ sáré ọ̀hánà wọ́n ṣàkóso wọ́n dalẹ̀ in other states àmì àwọn àtọ́ sọ pé ọ̀dẹ̀ tó bá yí wò ló máa yọ̀ lórí ọlọ́run yọ ẹ̀ tó wù lẹ́yìn àkùsí kúlì dẹ̀ ọmọ ẹ̀ kàtọ́n ló ṣe àbúrúyàn ọmọ kó fún wọn ṣe ọmọ kó ṣe gbogbo àwọn tó dẹ̀ tó lẹ̀ lẹ́wọ̀n náà wọ́n ní ìtọ́wọ́ náà tí ìmọ̀ sùwé lọ ṣiṣẹ́ máṣáàdúrà ní arab ọmọ sùwé àlọ́ ọdún ọ̀sẹ̀ ìlànà ìgbẹ́tọ́lọ́ta sọ ní abẹ máṣáàdúrà fún ọba láti mọ̀ ju àwọn tó ń kọ́ bá ṣe tí ó tó wà lọ́wọ́ láti mú orí ṣe gbogbo àtọ́wọ́ náà ti àwọn gọ́fúnà wà gbogbo pé orúkọ àwọn tó wáyé kò lè tẹ́lifíìsì orúkọ àwọn ọ̀dẹ̀ Muhammad sọ̀rọ̀ ọ̀dẹ̀ sọ́lá náà jẹ́ ọlọ́run fún iṣẹ́ tó lóògùn náà bá ọlọ́run fún ikú ìsìlámù ọlọ́run fún ìsìlámù wí mo bá kí àwọn kábíyèsí wa ẹkú ìdílé ọmọ sàlẹ̀ fún ẹ̀fín gbogbo àwọn afáfá onídókòwò mo wá kí jama sàáwọ̀n iná wọn fi tiẹ̀ pọ̀ àwọn olórí wọn bí yẹn bọ́sí bẹ́ẹ̀ wọ́n fi tiẹ̀ pọ̀ lọ́wọ́ ìwọ̀n ọ̀bá yìí ọmọ kékeré wọn yóò fẹ́lẹ̀ àwọn olórí wọn bí yẹn ọgbà tó wọ́n tẹ̀sẹ̀ fọ́nù wọn bá bọ́sí bẹ́ẹ̀ wọn gbọ́dọ̀ àwọn aṣíà lẹ́yìn fún wọn fún wọn sọ̀rọ̀ bọ̀ ذللوا سفل المعالي وما عرفوا سوى الإسلام دينا أو الله فلسطين ذللوا سفل المعالي gbogbo ọ̀tẹ́ àti ìjọba ìjọba ni wọ́n ṣe ní ọ̀rọ̀ ọ̀nà ọ̀rọ̀ àbí gbogbo ọ̀tọ́ jẹ́ ọ̀tẹ́ ọ̀nà onígbàgbé ayé ìjọba mẹ́ta ni nínú kó jẹ́ kó focus on education ọ̀nà gíga ni ọ̀hún tákù pẹ̀lú medical aspect tó kò kó lọ sọ àbí kọ́kọ́ pè ní ignorant àbí kọ́kọ́ pè ní sickness àárẹ̀ àti kí o máa ní ìmọ̀ àti kí o jẹ́ kèfèrí wọ́n máa ṣe pọ̀ wá kèfèrí gbogbo ẹ̀rí àwọn olùdókòwò fáìlẹ̀ náà ẹ̀jọ̀ àsọ̀tọ̀ fún mi kò pọ̀ ìbá sọ̀rọ̀ rẹ́pẹ́tẹ́ ọlọ́kọ̀ ṣe àdúgbò àfẹ́tàwọn ọlọ́kọ̀ jẹ́ kí gbogbo ṣẹlẹ̀ ṣe yìí ọlọ́kọ̀ gbà ọlọ́kọ̀ jẹ́ torí ọlọ́kọ̀ pọ́nbélé ìṣèjọba jẹ́ pọ́nbélé fún ọmọ àṣọ àwọn àkàrà nìkan lọ́lọ́mà gbà wọ́n ìnáwó ẹ̀ka kọ́kọ́ lọ́hùn náà lẹ́ mọ̀tẹ́lẹ̀ àbí ìṣèjọba ṣe torí tọ́mọ́ wọn bá tọ́jú àkàrà ọlọ́mà ṣe ọlọ́mà gbà ṣé ẹ rí akpẹjọ géèdì ọmọ tó ṣe ìgbẹjọ wa ní ìgbẹjọ alágbàríkà adúgbò fún ọba lórí ẹwẹ adúgbò fún ọba lórí ẹwẹ pẹtẹ àwọn olóko wà lóko ọba àwọn ìbànújẹ́ ló wà báyìí wọn rọ ẹlò ní ìgbé kan mú ní ọrùn dání kó bàbá àgbò lè rí torí pé ìbànújẹ́ ló ṣẹlẹ̀ sí wọn àbájọkò lẹ́yìn lórí pé ìdùnnú àjọkò lẹ́yìn lórí tọ́lọ́wọ́ ọba àjọkò lórí dáadáa ọmọ tó wáyé wá kúrò adé ẹlẹ́dá ìwọ́tọ́ ọba kájọ gbogbo ìwé òdodo gbogbo wa sẹ́yìn àwọn ará ìkó we are number one in this
kọ́nà vitamin tó bá sọ pé ẹgbẹ́ gbogbo ìlú òdodo gbogbo alẹ́ ìlú wọn sáré dáhùn pọ̀ ní kẹ́kẹ́ tó bá yẹ ọ̀pá ìwà ní náà kíákíá ni ọ̀rọ̀ bó ṣe máa nínú òmìnir òdodo. wọ́n fẹ́ ṣàǹfààní bí ọ̀rọ̀ ìmọ̀ ní ìyẹn káàkiri wáyà láti ká fi ṣàǹfààní bí ọ̀rọ̀ ìmọ̀ ìfara wà. káàkiri kí ni ọlọ́wọ́ sọ nípa tó jẹ́ òmìnir òdodo tó máa dàlẹ́ ayé tó máa dàlẹ́ ọ̀rọ̀ àkíyàmọ̀ káàkiri ọ̀rọ̀ ọlọ́sọ̀rọ̀ àtàlà àbísùn àpapọ̀ kúrẹ́ ọ̀rẹ́ sùpàtì mùmíọ̀ àsọ̀rọ̀ fún mi kò pọ̀ kúrẹ́ òwe ọ̀rọ̀ lóye káfí ṣàǹfààní kámá tọ́ra bá jẹ ilẹ̀ òwe lọ́rì ọlọ́sọ̀rọ̀ àtàlà wọ́n tó sọ ní sùpàtì mùmíọ̀ ìbẹ̀rẹ̀ sùpàtì mùmíọ̀ oníkan àfìlà mùmíọ̀ wọ́n ti dáwọ́ àtúntẹ́ mùmíọ̀ wọ́n ti dàní ayé wọ́n ti dàní òwe rẹ̀ kíámọ̀ ọlọ́dún ká dàní ayé ká dàní rẹ̀ kíámọ̀ أول المؤمنين الذين هم في صلاتهم خاشعون pẹ́ẹ́pẹ́ nípa ọ̀rọ̀ wọn pẹ̀lú ọmọ nípa ẹ̀ bọ́lá sí pẹ̀lú ọmọ nípa ẹ̀ alákọ̀ọ́kọ́ ní gbogbo ní fi ń wọlé àdúgbò àbùkámà sọ̀tọ̀ àṣàlẹ̀ àṣàlẹ̀ àwọn nàìjíríà ẹ̀lẹ́dẹ́ máa jẹ́ àbùkọ́ sáàkì á máa jẹ́ àbùkẹ́rì wọn á máa jẹ́ àbùkẹ́rì wọn inú kò ní kakó àbí àdúgbò àbùkámà sọ̀tọ̀ àbóyá ìhàdúgbò فقد أقام الدين ومن تركها فقد ترك الدين àtúntò náà ní àwọn àtúntò kékeré òun náà ní ìrún ẹgbà kí ó ti di mùsùlùmí ó ti di ara wa ẹgbà fi mú wọlé orúkọ ìbá máa jẹ Abdullahi ìbá máa jẹ Muhammad ìjà máa jẹ Akimu ìbá máa jẹ ẹnìlẹ ọgbà àwọn kékeré ìtọ́jà tẹ̀lé àgbẹ̀ ọmọ sọ̀rọ̀ pé àwọn ọmọ yóò ká sábà ní abdẹ yóò nà tó yá mi أول ما يحاسب عليه العبد يوم القيامة الصلاة. The first question we are going to face the day of judgment is going to come out the one. Ilé rẹ̀ kí á mọ̀ kí ni òun náà ní ìwọ̀n tó lọ́wọ́ tẹ́ máa pass ní òun tán. Ìrìn máa ṣì fi sí another question. Ẹ bá fẹ́ lè mú bàtà kò ní àkáǹtì kan náà ó mọ̀ nìyẹn. Ìdúró lọ ó lọ sí ẹ̀jẹ̀ òsì. Wà sí àbí mọ̀ṣáàmìtì mẹ́rin àti àbí mọ̀ṣáàmì. Fi ìṣẹ̀múmi wàhálìmí wàbílì níyà kúrin láwàdé. Ọlọ́mọṣẹ́ pọ̀ wáyé yìí náà. Wọ́n bá yọ̀ náà bá níbi ọ̀rọ̀ wọn tó ló bá pèrò fún ọ̀ní ìfowólẹ̀. Ẹ bá pẹ́ tó pè má pè mú ẹ bá ní tó ní tó ń jókòó ní wọ́n pèrò lọ́wọ́ sí i. Ẹ̀mí ẹ̀yẹ kà fún ọmọ jókòó tí ó pé ẹ̀mí ò kú ṣe kó o wà báyìí kò sínú rẹ̀. Mo ti bá àwọn ọmọ gbé sábà rí bí àkọ́kọ́. Wàlláhi àbí wọ́n pẹ̀lú pàṣẹ ọ̀rọ̀ mi fún ẹ̀ adéwélo the same building ní sábà rí bí àná. Tó bá di tó bá fẹ́ kí ni kó tó pẹ̀lú ó ti lọ sí mọ́sálásí àwọn àpàdé pẹ̀lú ọkọ̀ ó ṣe jẹ́ pé kó pẹ̀lú jẹ́ kó pẹ̀lú tó àwọn ọ̀bùrọ̀ àwọn kó tó lọ kó lọ sí mọ́sálásí ó wà sọ fún mi ní o láti ẹ̀rọ ìta àbí má ti jẹ́ bí ẹrú alágídí tó pé kò ní dáhùn wọ́n ìgbà tí olówó ìbá tó pè wá má ṣe dàbí ẹrú alágídí àwọn ènìyàn kan dé lẹ́fù yẹn àwọn àṣìbí lẹ́fù pé à ń fi wọn lẹ̀ ẹ̀dọ̀ ọ̀rọ̀ ìsìlámù kì í ṣe ọ̀rọ̀ kọ́ ọ̀rọ̀ ìsìlámù kì í ṣe ọ̀rọ̀ kọ́ bí sínú ìsìlámù ọ̀rọ̀ ìsìlámù ọ̀rọ̀ káàkiri ọ̀sùn náà máa mọ̀ ní ọ̀gá fúlàmù òmìn náà wọ́n ti da owó ẹgbẹ́ ìlú ní òdodo àwọn ìlú ní òdodo àgbẹ̀dẹ̀ náà fi sọ́lá fi kà ṣe ọ̀rọ̀ pẹ̀lú ọ̀gá dọ̀rọ̀ wọn ìwọ̀n kì í ṣe ìrọ̀lọ́pọ̀ kí bàbá wù mí tó wà Nàìjíríà máa fi pé ẹgbẹ́ kí wọn àrùkò òṣèlú fún ọba ní amájígbà báwù bárawo wọ̀lá ẹgbà fún wọlé ní àsìkò ẹ̀ wọ́n pe ayé náà sìn ní àsìkò ẹ̀ àsìkò ayé náà sìn àní àsìkò tó bá sùn wọn àkọ́kọ́ àní àsìkò tó bá sùn làmú rí ó wá wíṣí àsìkò ẹ̀ tó bá kò sí owó tó dá tó títí wọ́n fi pè àlásàrè ó ń bọ̀rọ̀ ẹ̀ ṣáàtì ni ó ń ta káàdì ni ó ń ta ọjà lọ́wọ́ ni ó ń ṣe kọ́kọ́ fẹ́ kò sí ìkọ́kọ́ tó yẹ làmú rí àmọ́ pé nípa lọ́wọ́ tó yẹ làmú rí èdè lápá làmú rí èdè Yorùbá náà lè ní àti same time tí ò sí wọn tó dá tó tó fi fi ń yẹ wọlé wọ́n bá ẹ̀kọ́ láti ọmọ òní ìgbà a lè ṣe àkóso ìjọba ìjọba ọ̀la kí ni ẹ̀rí ma lóde lé o lè ṣe àkóso Muhammad sallallahu alaihi wasallam ó sọ pé wọn àmìlà àmìlà laysa alayhi amruna fahuwa àbí ó wá kí n bàbá àwùjọ ọlọ́wọ́ aláfi mọ́ pé ètò òkì yẹn ní òní ìgbà kúdà padà ọlọ́wọ́ àdá ṣe wà padà sí ọlọ́wọ́ ọlọ́wọ́ iṣẹ́ wa alẹ́ bí wọ́n fi sọ àṣeyọ́ tó ń pàlọ́ náà bá di ọ̀rọ̀ lọ ẹ̀fọ́ bí ìlú náà á lọ náà wà lórí ìlú kò ní jẹ́ pé orí tẹlifóònù tó tó orí ìlú pa tẹlifóònù yẹn kó bá yẹn náà wà tó bá fẹ́ lọ bá wọ́n sọ bẹ́ẹ̀ sí ìwọ́n mọ̀ pé òkú tẹlifóònù bá òun jẹ́ ìgbà kórì owó bá àmọ́ ọ̀nà máa ń kàlùmọ́ọ̀nù ọba gbogbo àwọn ọba
olùgbòǹgbò nǹkan ọba láíláí ọlọ́ ọba wájú ẹ̀ wá bí wọ́n rí lórí ìrún ọba ní ọ̀sán báyìí lórí sí sẹ́sìn ọdún ní ìgbà ìsẹ̀ ó lọ lórí ìrún lálẹ́ ò ti di ikú nìyẹn àlòkí ọmọ tí ìsọ̀lá ti máa sọ ọ̀pọ̀ والذين هم عن اللغو معرضون باللغو olùkọ́jọ́ gbọ́dí kájọ́ gbọ́dí fún ọmọ bẹ́ẹ̀ yóò ti fún ọmọ ọmọ síwájú ẹ̀ lọ́wọ́ ọdẹ yàgbé ọlọ́mọ sánà káná ó dá wa ọlọ́wọ́ fún ẹ̀kọ́ ní ṣe ìwọ́n ọ̀bẹ àwọn ọmọ ọ̀la kò ní ṣe àwọn kí ọlọ́mọ dẹ́wà ọlọ́mọ dẹ́wà kò dá wá mú nípa àwọn ẹ̀kọ́ ti dá káàkiri torí abílẹ̀ ayé tó sìn adé ọ̀nà ọ̀nà lọ́wọ́ abílẹ̀ ayé tó sìn adé ọ̀nà ọ̀nà lọ́wọ́ ọmọ tó dáwà olùsọ oríṣi ló dáwà àbí olùkọ́ kàrà tó dín náà ìsà ìlà ìyàdó àbí owó dáwà káàkiri lọ́dún ká sì òun lọ wọ́n ayé tó sìn wọ́n adé ọ̀nà ọ̀nà lọ́wọ́ ògbẹ́ abílẹ̀ ayé sì ó bà fún fi ọlọ́wọ́ ọba tó bá ṣe ní kàlámù tó bá ṣe ní kàlámù yìí olóòtú yẹ́sì àbí yẹ́sì olóòtú pé ọ̀nà àbúdá bàbá sùgbọ́n ó ní wà ní wọ̀hẹ́ ṣe lè yọ wá ṣe lè yọ yẹ́sì ìjọba bá ti sọ pé kí ọlọ́pàá sọ pé eléyìí jẹ́ àràbà sùmọ́ àwọn tí má ṣe ṣìnà má ta tẹ́tẹ́ má ṣe tẹ̀lé má wà kúkú sáwọn níbọ̀ má wà kúkú sí ọ̀rẹ́ má wà kúkú sáwọn èèyàn má ba lẹ̀ jẹ́ má ṣàṣe èèyàn má ba tèèyàn jẹ́ gbogbo ilé àṣẹ ọlọ́pàá sọ náà fẹ́ràn rẹ̀ àbí ìgbàsọ wa bí ayé sí ìgbàsọ kò lè free we are in free world ṣe pé the world we are living now we are not in free world gbogbo obìnrin pátápátá èèyàn náà wa ọmọ ṣe ìjáàbù náà wọn yàn ní ọ̀gbà obìnrin mùsùlùmí bá wọ̀ ó dẹ́ ọ̀gá jọmọ́ wa ọ̀gbà ọmọ yẹn ní o ọ̀gbà ìwádìí abíyá ayé sí àwọn sọ pé àyè onípò nínú ìfún náà wá àwọn sọ pé ẹ̀sẹ̀ tó àjẹ́ rìsíkàtù àjẹ́ Muhammadu àjẹ́ Abdullahi alùsọ̀tàkẹ́ mú mi ọ̀gbà yàtọ̀ mú mi ó ká fà mú mi náà alùpùpù náà wọ́n fi sọ láti yé ọlọ́pàá sọ̀rọ̀ náà ló wò yóò ló sọ̀rọ̀ yóò kọ́ ayọ̀ náà lọ́dọ̀ ọ̀rọ̀ wọn wà lẹ́yìn náà ní láti mọ orin tó wọ́n bẹ́ẹ̀ bọ́ ní fọ́nà wọn yàtọ̀ náà lọ́wọ́ wọ́n yàtọ̀ náà lọ́wọ́ olùdíje pè é ìtọ́nukọ wá ṣe olùṣe ìtọ́nukọ ṣe olùsílẹ̀ òkèṣin òní ọ̀gá gbogbo ti di kí wọn o ti dẹ́rù wọn nínú ọmọ àkọ́kọ́ ẹ̀rọ tó lè dẹ́rù ní òdòdó lọ́wọ́ bá wọ̀ ìdẹ́ kí wọn wà lẹ́yìn náà wá ní dájú wọn ìlú wọn gbé ní kó wọn gbé wọn kórí wọn wọn ní wọn wọn ní wọn 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 jẹ́ wọn wọn kásẹ̀ ká wọn gbogbo ìta sọ yìí wọn lè ní wọn ní dájú wọn ìlú wọn lẹ́yìn náà wọn lè ní sàkà ìlú àwọn tó wọn ní wọn sàkà wọn ní sàkà owó wọn owó tó wọn ní ọlọ́run sí ọ̀rẹ́ ìkọ̀ọ̀kan wa ọmọ àgbà àwọn àti ìkọ̀ọ̀kan wa ó ń lábẹ̀rẹ̀ ayé ìsìn ìlú kábìlì pẹ́sẹ̀ ọ̀rẹ́ ìkọ̀ọ̀kan wa abẹ̀rẹ̀ ayé wa òbí tá à ń bọ̀ ọmọ sọ̀rọ̀ àwọn ọmọ àgbà tó padà yá ó ṣí ọ̀nà fẹ́ tó ṣí ọ̀nà fún wa ó di owó ẹlòmíà ní ọmọ mẹ́ta sí ìgbọ́n bẹ́ẹ̀ ìgbọ́n twenty first ló gbà ìgbọ́n ìgbàgbà zero wá sí àbí ṣé ìgbọ́n tó lè kó bẹ́ẹ̀ ìgbọ́n yẹn ló máa fà wọn aláfààní ara wọn náà láyé ṣé rí ibi tí ẹ kára wọn máa tó fẹ́ balẹ̀ òní lọ́wọ́ wáṣí ni ìtọ́ bírèdì wà ìtọ́ gba òkú yẹn lọ́wọ́ wáṣí kì í wọ́n fọ́ gbogbo wáṣí kí a fún àwọn ẹgbẹ́ máa kọ́ wáṣí kì í wọ́n sí ọ̀dọ́ tiẹ̀ àwọn ọmọ ọmọ tó ń tẹ́lẹ̀ sí náà wọ́n tún kọ́ ìyá àwọn wọ́n àti òun ni lọ́ọ̀lì lẹ́yìn tí a dà pọ̀ mùsàlá fúnafẹ́ wọ́n àti òun ni lọ́ọ̀lì lẹ́yìn tí a dà pọ̀ ẹ̀wọ̀n gbogbo tó ń sọ̀rọ̀ kúránì á ní owó ọmọ ọba ní owó mọ́tò wá sí ẹ̀yọ̀ ọba ọlọ́wọ́ ọba ní ọlọ́wọ́ ní ẹ̀tọ́ náà ẹ̀tọ́ ọlọ́wọ́ ọba ní zakati mùsùlùmí ní zakati ní ẹ̀tọ́ ní zakati wà lọ́wọ́ ọba ní ọba mùsùlùmí ní zakati o ẹ̀yọ̀ tó ọmọ kátó pọ̀ dáadáa mùsùlùmí ní taxi ní Islam zakati ní mùsùlùmí ní mùsùlùmí wọ́n lè fọ́ọ̀sì wa lè ká sọ ní ìlú wa tí o fi ṣe ìlú Islam ká lè sọ kò sí pọ́lẹ́mù bẹ́ẹ̀ àmọ́ zakati ọlọ́wọ́ ọba ẹ̀tọ́ bá sọ̀rọ̀ báyìí ìṣòro rẹ̀ والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون àwọn sọ abẹ́ wọn wọ́n sọ abẹ́ wọn bí wọn wọ́n sọ abẹ́ wọn bí ìbàjẹ́ ẹ̀jọ̀ ẹ̀yìn tì ní ẹ̀kọ́ náà fàákùn ṣàbẹ́bù ذلموا سد المعالي وما عرفوا سوى الإسلام دينا شباب
non fẹ́ lò lọ́kọ̀ káwọ́ ọdún ṣe la fún wa. ṣé ẹ rí ẹjọ́ ìsìláàmù ó kọ̀ ọ̀kan tó ń jẹ́ ìbàjẹ́ wọ́n yóò kápẹ́ alẹ́ ní sábà yìí kó ní ìlọ́wọ́ aláyá ló fi fàṣẹ ọmọ òkè nípa ìlọsẹ̀ lọ́sùn àbí láyé ọ̀gá ẹ má ṣe ṣìnà ó dá ọ̀gá tó náà wá ẹ wò ó pọ́líṣẹ́ ìfowópamọ́ fún ọmọ ọba sọ́kànlá wà káàdà ẹ bá wọn tí ìwé ìlú tó wà lọ́wọ́ ètò ìgbà jùlọ nínú ẹ̀ nínú pọ́líṣẹ́ ìfowópamọ́ nínú wà ní ìsìlámù látòkè délẹ̀ wà á yà sí lọ́yìn. àbí ẹ máa wò sí ẹ tó bá pààyàn sí ìsìlámù ọlọ́run ká bá padà àbí àdínọ́sì ní nọ́ọ̀sì lọ́kọ́ lọ́sẹ̀ àbí ẹ bá pààyàn ká bá padà ní apààyàn padà tó pààyàn ní ẹ tó bá tó bá rà wá àlè fi kọ́ pa àlè fi àdájọ́ orí ẹ̀ sí ìdájọ́ pásítọ̀ lọ ẹ bá mọ̀ tí nínú ọlọ́pàá ọ̀gá ká ṣe ní káfíńní 8 lashes sẹ́kọ̀ ṣe fẹ́ àbí ẹ bá lè jalè ká yí ọwọ́ ẹ̀ òwe náà ló ní òfin tó sọ̀rọ̀ mọ́ àsìkò sí àbí ẹ bá ṣe ṣìnà ẹ lọ kí ni ẹbí òfin sáà ń pa ẹ̀. tó bá lẹ́kọ́ ti ní ọkọ tàbí ó ti ní ìyàwó wọ́n lè lóko parí bọ̀wá ṣẹ́kọ̀ tóbi ẹ̀ tí ìlú yìí èmi ti rí ní ẹ̀ka ìṣàkóso àní wọn 16-17 kó tó rí sẹ́yìn kálábáyé ìpínlẹ̀tì kálábá lò ní nàìjíríà yìí ẹ̀dùwé wàhálà kò sí báyìí wọ́n mọ̀ tó nàbí torí ìjọ kan tó bẹ́ẹ̀ nílẹ̀ wọ́n ló kọ́ báyìí tó ń tọ̀ bí báyìí tọ́wọ́n pé wọ́n lè pé típàdé wọ́n lè já jẹ́ ìṣe ẹ̀kẹ́ kan àwọn òkúta gbàgbàgbà yẹn kò tíye wọ́n lè kó àwọn sẹ́kọ́ndrì àwọn jẹ́ ss3 ọkùnrin wọn láti sẹ́kọ́ndrì tó máa ju òkú yẹn wọ́n lè àná lẹ́yìn jímọ̀ so wọ́n bẹ̀rẹ̀ sí jù ọmọ rẹ sì ju ọmọ rẹ fi ọjà báyìí tó ju báyìí tí ó bọ orí ó tọ̀ báyìí. so bó ṣe ní punishment èyí tóbi tó bẹ́ẹ̀ ló ṣe tóbi tó ń lọ́dọ̀ ọmọ wa sí káàkiri ọ̀hún àdá ọ̀la ó tó ti ṣe é kéde o ọ̀dọ̀ ọmọ sọ̀rọ̀ sílá gbogbo àtàkùn kò ní sí ìgbésí ọ̀gá ìwà káàkiri fáwọn nàìjíríà wọ́n á ní owó àbí wọ́n ṣe àdúrà gbogbo àdúrà ayé táwọn ọmọ ló ṣàlẹ̀ ní mọ́rin nàìjíríà ló ṣàgbà dáadáa ló ṣàbí dáadáa àwọn ọmọ ló ṣàlẹ̀ owó fún ọmọ ẹ̀ ṣàbí kíákíá nàìjíríà máa ṣe àmì àdúrà kọ́mọ̀ sọ̀rọ̀ sílá ó tó àzínà yóò ṣe ìlú fàtẹ̀ ọ̀wà ṣùgbọ́n ṣe ó ń fa iṣẹ́ gidi ẹni bá lè tó bá kí eré ẹ̀ tó kó bá bẹ̀rẹ̀ ayé ẹ̀ lọ́ba ayé òtótó ẹ bá tó ló bá ṣe ní ayé ó lọ́ fún gbọ̀ngàn rẹ̀ jẹ́ láta rẹ̀ ọ̀dà ìrọ́jì ẹ bá tó tẹ̀lé ní ayé ọ̀gbà àgbàdo tó ọ̀rọ̀ ẹ̀ bá tó ọlọ́run ọba nínú kókó wa ní tí ìfọ́nṣà àmójúkò fún kò lè lọ kọ́ fọ́nṣà àmójúkò fún àtúbà pàdé ọlọ́mọdé rẹ̀ kí á mọ̀ tẹ̀lé ẹ̀kọ́ kó jẹ́ pé lọ́wọ́ kó jẹ́ tó parí iṣẹ́ òṣìṣẹ́ pé ilé ayé tó bá ṣiṣẹ́ pé ilé ayé pé iṣẹ́ ìwà ìjọ náà tó kó lè ní ẹ̀ṣẹ̀ ìlọ́pọ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀bí ìrọ̀ ní ẹ̀ṣẹ̀ ńlá ni tó bá ní ẹ̀ṣẹ̀ ìlọ́pọ̀ ẹ̀bí ìrọ̀ náà pé ọlọ́wọ́ òṣèlú fún tí ó bá tó báyìí kí lè ní ẹ̀sán yìí ọmọ ọba ń kó àwọn tó wà fún ìjọba tó wà fún ìjọba àtẹnudíwọ̀ àwọn àtẹnudíwọ̀ àwọn àwọn àtẹnudíwọ̀ ká sọ fún ìfẹ́ dáadáa tó gbé máa ń kọ́ wọn nù náà wọn ní iná ló ń bọ́ bàtà lẹ́sẹ̀ adìẹ àbí tí ní bá lè rọ́ọ̀sì tí ní bá dọ̀gùn kí ló máa fọ iná ni ẹ̀ṣẹ̀ tó lè lọ́la ẹ̀ sí ìfọwọ́ ìṣàkóso òfin àdìgbà wọn nù náà tó wà lọ́wọ́ náà afẹ́lẹ́ ọ̀fìn náà خير أما يأتي آدم يوم القيامة عين المناشطة ọmọ náà sọ bẹ́ẹ̀ o ṣe ẹni pọ́nlù rẹ̀ kẹ́nà tó bọ́ọ̀lù ọlọ́run pé ìlú lẹ́yìn nínú jẹ́jẹ́ pẹ̀lú yẹn ní sáà fún àdúrà lọ straight àbí ọlọ́wà ní àfọ̀nàyún kọfí náà ṣé tó bọ̀ ọmọ tó wà lè gbé lórí àbẹ́ tó bọ̀ ọmọ tó wà tó náà káyọ̀ tó bọ̀ lórí àwọn ìyá ti àmìnà yóò lọ ìyá rẹ̀ àbẹ́ tó wà lápò ìbalẹ̀ tó wà tó lọ straight yóò rẹ̀ kẹ́nà ẹ̀yìn ọdún kan sí ìtò ẹ má ṣe ìpamọ́ yìí lọ ṣìlọ́ òbí sí òní òní láíláí ọ̀pá àgbàwí ẹjọ́ ní nàìjíríà àti ọ̀rọ̀ wa ti dà pátápátá ọmọ dà bọ̀ wá lọ. torí bẹ́ẹ̀ sì ẹ̀rí ní ká fẹ́ yàwó ìyàwó tẹ fẹ́ sí ó ti dídú ọ̀rọ̀ ọmọdé lẹ́yìn abáńdé pọ̀ àti ọmọdé nàìjíríà ìtumọ̀ ọmọdé ní pé ẹni tí ò tí ì lọ́kọ lára òun yẹn kọ́ bí oṣù ẹ̀ka ìsàlíyà àdìkọ̀tọ̀ pè ní bíkú àdìkọ̀tọ̀ pè fẹ́ yíwò ẹ̀kọ́ jẹ́ bíkú nínú oṣù ẹ̀ka ìsàlíyà ẹ̀kọ́ wà lóbi ìdí ó wà fájì ẹ̀kọ́ jẹ́ fẹ́ yí lẹ́nu wà fájì ló jẹ́ lẹ́kọ̀ọ́ tó islam so ọlọ́run bá gbé ẹ̀ṣẹ̀ ńláńlá ọmọdé bá wọ ìlú kúránì sí ọwọ́ lẹ́yìn náà wọ́n lè fún yín àfihàn àwọn tó ń sọ abẹ́ wọn àwọn tó jẹ́ òmìnir òdodo
súnmọ́ ọkọ ẹ̀ tí ó ṣe náà bá ní kò ṣe náà bá sọmọ ní tẹ́lẹ̀ ọ̀rọ̀ adáàdìkà ẹni bá wà mí ìgbà yàtọ̀ sí méjèèjì fọwọ́lẹ́ yàtọ̀ sí ọkọ ẹ̀ yàtọ̀ sí ìyàwó ẹ̀ fọwọ́lẹ́ àdúrà àwọn ilé ìgbẹ́ tó tajú àgbà ọlọ́wọ́ bá pọ̀ fún obìnrin wọn lè dín ọmọ lè àmàlà ìlànà láti yẹn wà á àdìyẹ ẹ wo ṣẹ́ ìgbọ̀ tó sọ yìí ẹ máa wo níbi ìwà nínú àwọn ọ̀dàbà ẹ̀rí sínú ọ̀dọ̀ náà gbàgbé máa sọ àwọn àfáàgbà gbàgbé máa sọ ìmọ̀ọ́nì wọ́n ní àdìmọ́ ọdún bìlìsà wọ́n ti kọ́ ọdún bìlìkọ́ọ̀bẹ̀ wọ́n á lọ́dún bìlìjọ́wárì ọ̀hún ẹ má dé ọ̀dọ̀ wọn sọ̀rọ̀ bìlìbà islam àdúgbòsí láìláha illallah muhammad rasulullah àbí pàtí ṣe ó ti dára bá diẹ ó sọ kó ní mòmìnir pẹ̀lú àmọ́ ìyẹn àbí ó kókó ní àdíyọ́ ọ̀pọ̀ tó bìlì yàtẹ̀ kọ́ láìláha illallah ẹ̀ sì kó ti sọ́kọ̀ ó náà gbé lára àbúdá ní àkẹ́ ìmọ̀ ọ̀sán wà á nà muhammad rasulullah àtàbíyà muhammad rasulullah òjíṣẹ́ mi olóòrùn kí n túmọ̀ ẹ̀ olóòrùn tó àkùrù sí máa hàmà àṣẹwọ́n pa kátẹ̀lé olùbàbà ọlọ́run pa kátẹ̀lé wọ́n ṣe náà mọ̀ náà hẹ̀ ánìmọ̀ ọ̀sẹ̀gà èyí tó wájú kó kájì lọ sí ọlọ́run kájì lọ sí o òun kó kájì lọ sí o kájì lọ sí wà á nà muhammad allah ìdàgbà ṣẹ́ra kẹ́kọ̀ọ́ lè má sí ọlọ́run ọba àfi pẹ̀lú òkú gbà wá torí oríṣiríṣi bá ní sinú ọba nàìjíríà sí ìyẹn ní ìkọ́wà ní kò sí wọn ní wọn tó máa fẹ́ ṣe dókítà tó ká ẹsẹ̀ kọ́ sókè láyé kó wọn mú tẹ̀síwájú àdáyé wọn tún kó ṣe àwọn aláì dájì ìdúró ẹni sókè yẹn sì gbogbo ṣàlọ́lá bẹ̀ á ṣàlọ́lá pàtì kan báyìí ẹ̀jọ̀ ṣọlá tó dàbọ̀ dàbọ̀ kọ́ máa sọ̀tọ̀ ọ̀sánlá àwọn aláàbò wà lọ́wọ́ ọ̀hún ẹ̀dá tó ṣáà gbogbo sí ọlọ́wọ́ bá pẹ̀lú ọ̀tí àdàbọ̀ kọ́ máa sọ̀tọ̀ ọ̀rọ̀ tó fi sí ọlọ́wọ́ bá ìyẹn à ń bọ̀ lórí ẹ̀yẹ tó lọ́wọ́ wa nínú aṣáṣó ti lọ. ìṣẹ́jú márùn-ún wà á parí ẹ̀sìn ìwọ́n 15 minutes lẹ́nu ìyẹn ẹ̀dùn ọ̀tẹ́ ìdíkò lù ẹ̀. wà á lẹ́nu wọn lọ́wọ́ ayé lẹ́nu ọ̀ṣára káma sí ọlọ́wọ́ bá fi tó pé kí ni ọ̀pọ̀ tó jẹ́ ìmọ̀ọ́nì èyí ti kọ́ọ̀dù bí kọ́ọ̀lù káṣe káni ní àdìsọ́kọ̀ àbí kọ́ọ̀lù bí lisa káàpẹ̀ jẹ́ pẹ̀lú àwọn wa wọ́n ti kọ́ọ̀lù bí kọ́ọ̀lù láti sí ọkọ̀ kí ló máa gbé yẹn. wà á lẹ́nu lẹ́jọ́ wá rẹ̀ káfíń ìyàrá ṣiṣẹ́ iṣẹ́ ọkọ̀ wa kó kúkú àtẹ́wọ̀n obìnrin ẹ̀dọ̀ gbogbo pàǹkì wọn àgbẹ̀wò àìsí gbogbo ẹ̀ ẹ̀wọ̀n tí ọmọ yẹn nípa lórí ìlú ọgbọ́n máa bẹ ọ̀dọ́ náà wọ̀ máa yàn bí káfíńdàdà ẹ̀wọ̀n ó sì àbí ọ̀pọ̀ ọmọ sísá ó sọ pé kí ni ó lẹ́yìn jẹ́ ẹ̀ta kọ́ọ̀tẹ̀ obìnrin tí wọ́n bá bẹ̀ ọ̀pá obìnrin kan wọ́n bá bẹ̀ ọmọ sísá wọ́n ní ìfúnná rẹ̀ tó fẹ̀ àgbọ̀ ẹ̀rọ bá mọ kí ni sọ̀rọ̀ fẹ́sọ̀ tó fẹ̀ ẹ̀yọ̀ àfẹ́kẹ́tì ó ń kí ní ọ̀pọ̀lọpọ̀ ní òru ó ń fi wọn sọ pé ẹ̀gbẹ́ wọn bá bẹ̀ ọmọ sísá mi wọn ó wá sọ pé bẹ̀ ẹni burúkú ló jẹ́ sẹ́wọ̀n lébọ̀ ẹ̀ tí a bẹ̀ ọmọ mi ò fi ọlọ́run àbí sọ pé ẹ lọ sọ fún mi pé ẹni náà ni ṣẹ̀fẹ̀ kí wọ́n bá kalẹ̀ àgbo bá kalẹ̀ tó fún pé ìwà ẹni náà wà nínú ìsìlámù iṣẹ́ ọwọ́ wa wà nínú ìmọ̀ọ́nì afẹ́rẹ́ má ṣe ṣìnà ọlọ́sọ̀tọ̀ wọn kì í ṣe kí wọn kì í ṣe kòkè ìwọlé tó kù fún mi àfihàn ilé àdàzọ́lẹ̀ àwọn ọmọ ẹ̀kẹ́tẹ̀ ẹ̀wọ̀n náà fẹ́ iná lẹ́nu ọdún mẹ́ẹ̀ فمن تجاوز بعد ذلك فاولئك هم العدو والذين هم لأماناتهم وعهدهم راعون ẹjọ́ ẹ ti dúró ẹ̀jẹ̀ nínú ìṣẹ́jú kò àwọn ọmọ pé àwọn ní àwọn ọgbọ́n fún wa ní ìbàdàn sẹ́rí ọlọ́pàá sọ̀rọ̀ àtàlà ó ní ẹgbẹ́ pẹ̀lú ní òdodo làwọn náà sọ àwọn náà tó lè ṣí pa àdéhùn àbí sẹ́rí ọlọ́pàá sọ̀rọ̀ àtàlà àtàlà ọmọ sọ̀sọ̀ náà ó ní sọ̀rọ̀ lórí àwọn náà àbí sọ̀rọ̀ kó lè kó rọ́ọ̀rìn gbogbo ìyàtọ̀ wọn jẹ وكلكم مسؤول عن رعيته gbogbo ìlànà àbí gbọ́dọ̀ ṣe gba ẹ̀wọ̀n ìjẹsì ẹ̀fọ́ ìdàkọ́ náà bẹ̀rẹ̀ lórí àlìmọ́ gọ́fúnọ́ọ̀lù ẹ̀tọ́ tó lórí ìlú rọ́ọ̀rìn olùdájẹ́ ní gbogbo àìsí àti ìdí àwọn ọ̀dẹ́ lọ́rùn abẹ́rẹ́ abẹ́rẹ́dẹ́sọ́lá àbí àti ìdí àwọn ọ̀nà lọ́rùn abẹ́rẹ́dẹ́sọ́lá tó jẹ́ bí àti jẹ ọ̀gá wàdà ilé ìfúnná bí wọn máa bẹ́ẹ̀ máa sì kí ilé wọn fi kú tó pé gbọ́dọ̀ mọ́ pa ẹ̀ sí ìwádà wọn lọ́wọ́ àbí rẹ̀ tẹ́wọ̀ wọ́pá ó lágbára ní wọ́n tó mọ́ wá kiri sí kékeré wọ́pá àṣẹ ọlọ́sọ ẹ̀yin lọ́sọ pé fẹ́ àbí àti ìbò fún pé ẹgbẹ́ bẹ́ẹ̀ ìbò yìí sì àwọn mùsùlùmí yá mọ́ kí ni mẹ́jọ tó wọ́n fi kalẹ̀ sí ìbò ẹ̀bùn méjì tó wọ́n sọ wáyé wọn ẹ̀kọ́ fẹ́ dìbò fún àtẹ̀tọ́ dìbò fún méjèèjì wọ́pá ló wà lóko wáyé ẹ̀yẹ́ máa ka wáyé káwọn ọmọ ló wà lábẹ́ ẹ̀ka dìbò fún lọ́wọ́ wá sọ́kọ̀ ẹ̀kọ́ wáyé ọlọ́sọ pé kí ni ọ̀ ìnà xeyra náà ìsìlẹ̀kẹ́ta
alqawiyyu amin àbí àwọn sílẹ̀ kí wọ́n wà ń bẹ̀ ó lè gbọ́dọ̀ kẹ́ ẹ̀ tán àti ìwòsàn alqawiyyu ẹ̀dẹ́ kó sáà bèbè ẹ̀dẹ́ kó kúrò ó pé ó ń ta ó ní làkàyè ó ní òye ó pé ní ọmọkùnrin ó ní agbára ó ní kọ́kíkọ́kí ó ní okùnbẹ̀ ó pé ó lè tó gbélé òun ló pé sára gọ́fọ̀ wa àbí alhamdulilayi wa alamin àbí ìgbà kẹ́rẹ́ wọn sàgẹ́rẹ́ alqawiyyu al-amin tó ní àwọn náà àwọn ọ̀nà àti ọ̀nà gbogbo náà ọ̀nà kó sọ ṣe àbí ọ̀lẹ́dí náà ó di ara ẹ̀ ti òṣìṣẹ́ òkè ń bá àwọn ọ̀nà láre ẹ̀tí bá sá àwọn ọ̀nà láre wọ́n fi ọ̀tọ́ sí ẹni tí wọ́n dọ̀dọ̀ ìgbégo tọ́jú ẹni o wọ́n fi àwọn ọ̀nà sí lọ́dọ̀ owó sí lọ́dọ̀ ni o tó bá fi lábẹ́ wò kí ṣe mọ̀ mí ni wọ́n fi ìyànṣẹ́ lábẹ́ ni o ẹ̀tọ́ níyàwó ìyàwó àwọn ọ̀nà lọ́dọ̀ ẹ̀ tó bá fi lábẹ́ lẹ́nu tí ó tọ̀ ọlọ́wọ́ bí ó rẹ̀ kí á wọ̀ wá ẹ̀tọ́ bá ní ọmọ àbí Muhammad sallam ìkólúwá mi rọ́ọ̀ì yẹsẹ̀rẹ̀ ìnáwó rọ̀ìyàtà yẹ̀wòtẹ̀ wọ́n wọ́n náà ṣùgbọ́n rọ̀ìyàtì ẹ̀mọ́gbọ́ ilá náà áwùdáre kò sí èyí tó dẹ́gbà máa ní lóṣù àmì àfàyè wọn ní àwọn èèyàn ní àwọn ọ̀nà sí lábẹ́ ó wá kó láyé lẹ́nu ó dalẹ̀ àwọn náà tàbí lábẹ́ afẹ́fẹ́ ìnáwó máa tọ́ sí òsùkò ní ìdálẹ̀ wọ́n lè lọ́wọ́ ní abẹ́rẹ́ ti yẹ wà á yẹ wọ́n kó tó ń sọ àwọn ọ̀nà wọn tó ń sọ ìlérí wọn gọ́fúnà wá sí ìlérí ẹgbẹ́ fún wa alhamdulilayi wọn kàwé ní wọ́n bá ọmọ sọ̀rọ̀ fún Ọ̀ṣun state tọ́lọ̀ òṣìṣẹ́ gbogbo state mọ́ wọ́n bá torí pé ìlú yìí wọ́n ní ìlú ẹ̀sìn ìlú táwọn èèyàn ṣe tó àti ṣe tọ́lọ́ wọn bá ní ìlú Ọ̀ṣun ọlọ́wọ́ á dé láti pẹ̀lú ọlọ́wọ́ wàlá ní gbogbo state south by south ní ọlọ́wọ́ nínú àfá ní gọ́fúnà àti gọ́fúnà wáyé. ọmọ ìfúnpá ìsìlámù lé gbogbo àdéhùn ṣe fún wa ọlọ́dẹ má lè mọṣẹ́ gbogbo àdéhùn àwọn náà gbogbo àwọn tó wà wá ọlọ́dẹ má lè pọ̀ wá tí ọlọ́wọ́ bá ọmọ ṣe ní àbílẹ̀ fún ẹnu mi ní òkè ńlárí àwọn náà òkè ńlárí àdéhùn gbogbo olùkọ́tà ìròyìn òmìnira ọ̀dẹ̀ tí wọ́n lè mẹ́rin ti wà á ti wọ̀ ọ̀dẹ̀ tí wọ́n bá sọ láti yóò á fi tó kúlẹ̀ ìdá fún ìwà ìfọ̀ ọlọ́sọ̀ wà ní àjọ náà ọlọ́sọ̀ wà ní òdodo ọlọ́sọ̀ wà ní ìpèkèrè ọlọ́sọ̀ ní ìpèkèrè kọ̀ọ̀kọ̀ wa káàkiri صلى الله عليه وسلم محمد وعلى آله وصحبه وسلم تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. Takbir, Allahu Akbar, Allahu Akbar. Ọlọ́run kò lè gbàrún wa, Ọlọ́run kò lè gbẹ̀sìn wa, káàdùwà rí pẹ̀lú ẹ̀sìn Ọlọ́run kò lè gbàrún wa. Kò kí dọ́tọ̀ wọ́n gba ìṣẹ́jú mẹ́ta lọ́wọ́ mi ti bàtí dúdú mo sì yọ̀ọ̀dà rẹ̀ fún mi bó ṣe wá láǹfààní púpọ̀. ṣe rí àmì ilé ìyẹn lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ tó bá ìtọ́ka kíkà bí aago ilé ìdílé mà kọ́ta kíkà gbogbo òwò